ó ṣe kókó, ó ṣe pàtàkì. Wọ́n pè é ní sisi, wọ́n pè é ní sisi inú rẹ̀ nù. Mo fine, if you don't repent, wọ́n wá sọ ẹ́ di àpẹẹrẹ jáṣẹ́ o. Arẹwà ṣe jẹ́jẹ́, òrékelẹ́ wà ṣe pẹ̀lẹ́. Dẹ́ẹ̀dẹ́ mẹ́ra ọ̀. Mo ti pẹ́ tẹ́wà bá tán, ìwà ló máa kú o. You got to think twice, it's not all you do. Smile, man, kí ló dé? Ọ̀dẹ̀ sáré kí ló dé? Ẹni sórí burúkú ọmọ ọba àwọn ike ló ń lé mi bọ̀ wọ́n á wò pé níbo mo sáré lè tùgbé sí kí n kàn tùgbé sọ́dọ̀ yín bí kí n dágbà síbẹ̀ tábàdẹ̀ ti bá tiwọn lọ kémi dẹ̀ yọ padà báyìí kí n mẹ́ẹ̀kú ẹ̀ ó ti yé yín. Mo máa ń lọ bí kàdé tó wọ wèrè kó dágbà síbo ọ̀dọ̀ mi wá jẹ́ hideout mo rò pé ọjà wèrè bí náà mo wà á bọ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ aláyé ní àti ìjọ wà ní. mo rò pé àtàlejò wà wá bí mo jẹ wá bí. Mọ́tàjà mi mọ́lẹ̀ o. Ẹjọ́ sá ẹjọ́ àwọn wá gáì kan tó lo festa ó sáré gba ìgbà kọjá sí ibi ìbá ìgbàgbọ́n na track ẹ̀dẹ̀. Nọ ti rí lọ́wọ́ ṣòkòtò bíláàkì. Exactly sir. Ṣé ẹ sáré nu wọ́n dẹ́ pé mo ti kọ́ múlẹ̀ òde mi báyìí lẹ́yìn ẹ̀rí mú ẹ wá múra kankan ó jẹ́ tó fẹ́ lọ tẹ̀ kejì yín mọ́lẹ̀ tí mo kó bẹ́ẹ̀ ajá mi fẹ́ lọ tẹ̀ mọ́lẹ̀ àbí ó náà jọ ṣe security náà wá yẹ́n wo ni mo lè ṣe wọn sórí ibẹ̀ ọ̀dọ́ wọn nu lẹ́gbẹ̀ẹ́ igi tó ń wọ̀n níbẹ̀ lọ́dọ̀ wọn. Ok sir. Àmọ́ kìí ṣe ibi tó lè lọ a máa ń ya wèrè gan o àwọn ilé ya wèrè gan tó ọdún ṣe ń fọ pé èèyàn kan ní àpasí. No sir mi ò gbọ́ rí sir. àwọn ilé ní jẹ́ tegun-tegun kò tí sẹ́ńtọ́ wọ bẹ̀ ọlọ́pàá ni sójà tó bá ti wọ̀ báyìí àtòkọ́tà yẹ wọn ní rí mọ́ bí wọ́n fi ṣe pẹpẹ súpù ní Ọlọ́run lóye wọ́n ya gẹ́gẹ́ bí tó dábàá bọ́ fẹ́ lọ bẹ̀ báyìí nítorí lè pé ọ ni pé kọ́ lọ reinforce tẹ́ ò bá gbé amọ́tàkì rárá kẹ́ kó bi 20 dání. Máa ń fọkàn sí àwọn obìnrin tó kó dání sáà fún obìnrin. Ẹyin méjì àtàbọ̀ ní sóòsì rán obìnrin náà máa ra àwọn bọ́ọ̀sì ni. Tó bá ti gbére lọ́kùn àbẹ̀wò àwọn eléyìí bọ́ọ̀sì káàtó lè. Lọ́mọ ní akọ́ mọ́ wọ́n bọ̀ bullet proof ni wọ́n tó máa PCC. Ẹ ṣé gan sir ẹ ṣé sir thank you very much sir. Nǹkan tẹ́ ń jọra ti sọ fún wa sí pé tábà wọ bẹ̀ yẹn èmi àtàwọn tíì mi àpadà jáde mọ́lẹ̀ yẹn sọ fún wa. Àlọ́ yín la rí kò sẹ́ni tó lè rábọ̀ yín. Ẹ ní rábọ̀ o. Kò sẹ́ni tó lè rábọ̀ yín. Ibẹ̀ mọ̀ yàwé gan. Ẹ ṣé gan sir. Alá ló jẹ́. Mi ò gbàgbọ́ pẹ̀lú ìtọ́lẹ̀ ilẹ̀ wèrè ọmọ orílẹ̀-èdè Fẹlẹ́pìtì ọmọ ọmọ àyàrá ó wálẹ̀ gbàkójẹ́ gbàkójẹ́ ní mi pọ́ìsì súnmọ́ ọmọ ọba ọlọ́wọ́ pààyà o. kúkú ni àwọn ọmọ ọ̀gá tiwa ló dé ọmọ àdúgbò ni màmá wòjọ ọmọ àdúgbò odógún máa là ọmọ àdúgbò yìí ọmọ yẹn kí bójú àdógún máa là èèyàn ọba nǹkan ṣẹlẹ̀ o kò ní lé báwo wọ́n fi nǹkan ṣe mí o ibi tí mi ti lọ dágbà ọjà fáwọn ọmọ tó máa gbọ́jà lọ sókè ṣàkóso ọ̀bọ ọlọ́pàá yẹn ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ mú mi mọ́lẹ̀ ń bẹ̀ kárí mi ìṣọmọ ọgbọ́n kárí mi ìṣọmọ tó bíire kárí mi ìṣàbíwáyé mi màlá bínú wáyé ọmọ kò bá bá mú mi. kò ní ṣẹlẹ̀. olórí wọn náà ti jọ dáhùn náà wetin dey happen about clear us now. ọgbọ́n ọlọ́gbọ́n ọmọdé fi sọgbọ́n etí ò bá gbọ́n ní kó lọ sọ́dọ̀ pẹ́ńjẹ̀bù ọmọ gbọ́n ní bàbá àṣọ wà ní. òkè máa la bàbá tẹ́fẹ́ wọ́n ti kó gbọ́n máa rò. bàbá náà ti kú
kí la tí wọ́n máa bẹ̀rù fún náà kò yé mi bàbá close I don't understand now. ìṣe dáná pa sórí búlẹ̀tì yẹn Elliot ló wà lára ẹ̀ gbàtà máa chẹ́ẹ̀kì ọmọọba mi ló kú o ọlọ́run bá ń gbọ́ dànù òkú o. dànù òkú kẹ̀ nǹkan ṣẹlẹ̀ màlà náà lé màlà lójú màlà kọ́lé lọ́wọ́ báyìí torí ọlọ́run màlà jáṣe kò. ọmọọba tó bá gbélé tó bá wáyé papọ̀ táwọn tó ní ẹ bá kúnlé olórí burúkú ni ẹ bàbá yín sọ̀rọ̀ igbó ti sápá yẹ ẹ lórí rí igbó ló máa pa àwọn tó ní ẹ ọmọọba n tẹ máa ṣe lélẹ́yìí ẹjọ jàmódà. jàmó wà lẹ́nu bodè ó máa tẹnu bodè lọ́wọ́. ó wà lábẹ́tẹ̀ ó wà lẹ́nu bodè ó ní kí n gbọ́. bàbá mi ò lè parọ́ sẹ́ ẹnu bodè ló wà máa tẹ̀ níwọ̀n bí ẹ kò lè kúrò bẹ́ẹ̀ náà. kò sí wàhálà kò sí wàhálà ẹ mọ tá a máa ṣe ìwọ wà á lọ gbé road block ọ̀nà kan tó wọlé nìyẹn tí kò sẹ́nì kankan lẹ́nu bodè lọ díbẹ̀ pa ó gbọ́dọ̀ padà wá o ẹ mọ tó ṣẹlẹ̀ yín tó kù àwọn ọmọọba tó kù náà wà lẹ́yìn òdì àbí nítorí máa ṣe fún mi lélẹ̀ bàbá yẹn máa lọ fara sílé náà máa lọ wà ní new base máa lọ rẹpẹtẹ síbẹ̀ máa lọ dágbára mi síbẹ̀ mi ní yọjú títa lásìkò yìí àmẹ́yìn ẹ máa ètè ya ó ti hàn pé bíbí wọn bí ìyá àyàn rẹ kó wọbẹ̀ ẹ kẹrù jáde ọmọ tó bá ṣe bí olórí burúkú ẹ pa èmi làwọn ọmọ yìí jọ mò ń wojú ẹ ó jọ mí ẹ pa wọn ó ti yẹ irú ọmọ tó kọjá lẹ́ẹ̀kan tí wọn bá kọjá mi tí ò bá kí yín ẹ pa tẹ bá rí màmí ẹ pa wọn ó ti yẹ yín. Give me the lighter, pass me the ganja. Roll up the wrist and I come make with five go. You think you're happy, you think you're enjoying. I don't lie, love interacting, yeah. Say no to ratio, say no to marble. Don't take the life that you cannot give. ló wà lọ́kọ ẹ̀. wéré gbéra. ọkọ mi orí ìrònú iná lẹ ṣe wà ṣé fẹ́ fi ìrònú ṣera yín lè ṣe ni àbẹ fẹ́ jẹ́ kí ìrònú kó kọ́lé kó kọ́ stẹ̀ sí yín lára ni mo ń sọ tèmi tó o ìgbà tẹ́ bá wá ronú títí ẹ sọ fún mi tó wà òun bá wá dé ara wo lẹ fẹ́ fi lò ẹ má dáràn sí mi lọ́rùn ẹ mọ̀ pé mi ń lẹ́lò mi lè dùn yín náà lọ o ẹ ṣàánú mi o. mi ò ronú bọ̀ tó o dé gẹ́tì tó ń ṣẹlẹ̀ ni anyway obìnrin ní mẹ́sẹ̀gì yẹn kò sí mo ṣe fẹ́ pàṣẹ tó máa rí receive because ó náà ó kàn ń sọ báyìí ni nígbà tó bá ní kí n má ronú ṣé bínú lè lájọ wà tí lè máa mọ́tà ìmọ̀ tí màá kájú ìfẹ́ létí o àmì nípa bí iṣẹ́ jẹ́ o ojú ẹ̀ ń gbà mí dẹ́ pé màá tó kó fáìlì wálé weekend màá tó máa treat ẹ̀ at the end of the day I work for complete good 35 years kí ni ìjọba fi san mí wọ́n bẹ̀rẹ̀ sí scope mi ṣé ń sọ pé ìjọba ń ṣe ń yàwó mi ni àfi mo sọ pé ìjọba ń ṣe ná ṣẹ́yìn nìkan ni wọ́n sọ pé kẹ́mi wá operation face to face screening bí wọ́n fẹ́ rojú abọ́yà àti kú ó kà á tiẹ̀ sì tún gbàyàn mọ́ra wọ́n tún á lọ operation bring your leg screening tí ń fẹsẹ̀ lé tẹ́lẹ̀ tí ń bá fẹ́ wà ní ó kà á tún agbẹ́sẹ̀ ọ̀nà náà ni síbẹ̀ náà wọ́n sanwó láti jẹ́ olùwà ń di pé mò ń hàgé jẹ àhán jẹ kí wọ́n á di pé àwọn èèyàn gan ní street wọ́n ti fẹ́ máa fọ́ èyí mi tẹ́lẹ̀ tó á lè ṣe ìbí onítìrí wọn mú wá kó jẹ́ bẹ́ẹ̀ last week tún gbà lọ wọn tí wọn ò tí wọ́n á gẹ̀tì pé bí ní ń palúwa rẹ̀ wọ́n á di pé wọ́n máa níjọ́ kan mò ń kọjá náà máa kàn fi ọmọdé àbọ̀lù ra wọn kókó wá dúró ṣọ́ọ̀bù wọn á fẹ́ yà kì í má sọ oúnjẹ dáàdì wọn ni kì í ṣe tó lóúnjẹ wọn fẹ́ yà wọn fẹ́ wò pé bàbá yín wà lé ni wọn ni tọ́lá rò pé mọ́ra bọ́ nìyẹn ni ṣèjọba kọ́ ló fa gbogbo insult yẹn sí mi lára. gbogbo ẹ bàbá ṣe kẹ́mi ẹ̀yin nìkan kọ́ o. ara la gbé jura wa lọ gbogbo tí mo plan fún ẹ mo sì fẹ́ ṣe ṣọ́ọ̀bù fún ẹ tí ṣọ́ọ̀bù ló dùn tó máa ta nǹkan ó ṣe mo lọ wá di pé ọmọ ta àwọn ajẹdẹ pé ọ̀ọ́ni má bá wọn pa òkú ajẹ wọn kàn kó fún ọ kàn dín lọ́mọdé tàǹtí ẹ̀ wọ́n ti mọ̀ pé mo ṣiṣẹ́ ìjọba rí ìyàwó mi ẹ tiẹ̀ ṣe jẹ́ ká dúpẹ́ àwọn ọmọ mi wo mi ẹ̀ ṣe dàkalẹ̀ ẹ̀rù wọn rán wọn skul lọ́mọ mi bá jẹ́ ti ń lọ kọ́ṣẹ́ wẹ́dà lọ́dún jẹ́ ti ń lọ kọ́ṣẹ́ wẹ́dà ebi ló ti bí iṣẹ́ díjọ́ kan ní dádì ìtìmọ́ máa ṣe ń bí iṣẹ́ àwọn ìtìmọ́ kọ́ iná wẹ́dà ni nípò òun rí náà dáadáa ọwọ́ ọmọ mi nìsín gbà kan tẹ́yìn bá bọ́wọ́ ó máa sọ́ọ̀tì ìyàfẹ́ tọ́wọ́ rẹ̀ bọ̀ owó ẹ̀ ti di hárahára tí wọ́n bá ti pẹ́ sun ẹran náà báyìí tí wọ́n bá lọ́mọ mi ọmọ lò kẹ̀kẹ́ kọ́ fọwọ́ bo báyìí yóò wá ẹ̀tì wá ni
o sì kẹ́mi náà owó ti jókòó bí ẹ̀sù ẹ̀rẹ́ ti pé gbàgbọ́ rẹ̀ ló tó bẹ̀ o sì lójọ́ mọ̀ mi owó gèlè mọ̀ rí báyìí ní ìyá rìn gèrè wà tó nǹkan mọ́tò ẹ̀kọ́ máa ṣe sí ní wọ́n ń sọ ọmọ kí bí ẹ̀ ń sarúgbó ní wọ́n ń ta pure water àwọn fọ̀gọ́ àmọ́ sẹ́wọ́ sọ́mọ́ mi wọ́n mọ̀ sẹ́wọ́ kí ni tiẹ̀ ń kọ́ tó mi sìn. òun ti lọ ṣọ́ọ̀ṣì látàárọ̀ ntì. you see ọmọ mi lọ fọ́ọ̀sì ara ẹ̀ mà Jésù lọ́rùn sí àtàn ni ó fi mílíọ̀nù lé ọ̀n lọ ṣọ́ọ̀ṣì Jésù kan gbọ́ wà láyé sóde Nàìjíríà rí. tó bá jẹ́ bí ẹ̀yin bí tó mi ń sìn tó bá jẹ́ bó ṣe lọ ń sin Ọlọ́run tó ń lọ sí ṣọ́ọ̀ṣì lásìkò lẹ́yìn ń lọ ní gbogbo pé wọ́n ti sanwó pension fún yín wọ́n á ti sanwó fún yín ọ̀rọ̀ yìí náà ni. tó ń gbọ́dọ̀ pònú nsùmọ́lọ̀ tẹ́lẹ̀ kan àbí ọ̀fẹ́ bọ́lọ̀ má kí o sì ṣé mo distance ara mi sọ́lọ́ ni lọ́wọ́ àfi àdóde mi dọ́jọ́ pension sọ́lọ́ nǹkan tẹ̀lé ti máa rò pé bí èèyàn lọ́lọ́rin ni tí ìbá ti pọ́ orílẹ̀-èdè tí ọ̀dà tó yẹ jẹ́ máa ṣe kankan kí n tó gbowó ni àfẹ́ni tó délé ayé tí wọ́n kọ́ làṣẹ́nu rẹ̀ sí ọmọ pọ̀ lásìdẹ́ǹtì nu ibi ẹgbọ́n mi lọ́bẹ̀ nu ṣé ìmọ̀ pé ọwọ́ ayákìlá mọ bọ́ sí fẹ́ràn ó pìtì wo. sáà máa kẹ́kọ̀ọ́ o máa dé o wọ́n bá sì wù ọ́ náà kọ́ lọ fóbìnrin pupa mo tó gbé orí lọ́jọ́ alẹ́ ọmọ lọ́wọ́ nísìn Ọlọ́run lọ fan break mi lélẹ̀ báyìí tó lápọ̀ lọ́n fan break mi jẹ́ pé mo ti gba pension mi ó tẹ̀ sí pé mo sí bá bí sàlù síbi wọn bá ti ń gẹrun àfi tí mò ń gẹrin èèyàn dúdú síbi ilẹ̀ obìnrin kọ́jà mọ̀ wẹnu sí mi lá. ṣèbí mi tí mo wá bá yín sí tí mò ń pàrọwà fún yín ni ẹ jókòó kẹ́ máa kọ́ lè ronú síra yín lára. àrọwà gbóná ló ń pa àrọwà rẹ kò wá láti inú ẹ̀gàn gbogbo ti ranjú mọ́ mi sára àrọwà rí ranjú lọ wá pa. ẹ wo ẹ̀yin ọmọ àárọ̀ lọ jẹ́ dídé fún mi jàre adẹ ń pàrọwà fún wọn. ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la. lámì every time okùn máa ń wà ń bẹ̀ ni. ó ní tí mo ṣe ń wò left right ìlú yóò change o. wo tàbá ní ká sọ bí country ṣe rí country ti di odidi country bó ṣe ló máa rí o odidi country of man of himself. ọmọdé náà mo sọ fún ẹ má bọ̀ lọ́hùn gbogbo kí ní tà ń ṣe tó ń ṣe léyìí ò ní ìdè má bọ̀ lọ́hùn náà. lẹ́ẹ̀kan ló ti gbàgbé lè kí n máa bọ̀ lọ́hùn so tí n bá bọ̀ lọ́hùn so gbogbo àwọn iṣẹ́ tèmi ṣe assignment tó wà ń bì ta ló fẹ́ kó máa carry ẹ̀ hàn come on. torí ẹ̀ sọ. and again jẹ́ kí mi sọ kíní kan ṣọwọ́n pé bọ̀ oníbọ́dì ó rárá gbò tútù sí oyinbi chinko lọ́mọ China product no dey last. àgbọ̀rọ̀ tó sọ gbogbo iṣan tó kó sára ẹ̀ kan gbogbo ọjọ́ ló fi lọ gym. gbogbo ẹ̀ mo ń lọ gym tí mo dàbí wọ. okay you know what mo ti dé sí ó ti pẹ́ tí mo ti ṣe ṣìnà wá àwọn ọmọ yẹn ṣọ́ṣà wà ń lẹ̀. lẹ́ẹ̀kan gbogbo àwọn makata ọ̀hún ó ti ṣe wọ́n bó ṣe fẹ́ ṣe wọ́n o tún béèrè ọmọ nàìjíríà ń bè. ọmọ nàìjíríà wọn yẹn. anyway fọkànbalẹ̀ ọmọ trust me na ọmọ pọ̀ tí o dúdú ló fi àbùkù pa àti iṣẹ́ náà. ta ṣe lọ yìí máa gbé mi lọ mo fẹ́ tọba. o ní délé. mo fẹ́ tọba. máa gbé mi lọ báyìí máa gbé mi lọ báyìí máa gbé mi lọ báyìí. máa gbé mi lọ wo mo ti mí ìsìlú yìí náà. kò sí ara. o ṣe máa gbé mi lọ. Next one. I miss you like this man. I miss you. ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la. Tell me what I wonder. Don't tell me what I wonder. Bàbá ẹ̀ tí wàá lè ṣe wá pàṣà ẹ ra sà. dé dáadáa. kábíyèsà. ṣàlàfíà mi. kí ló dé ojú yín yóò fa ni mo rọ̀ so kí ló ṣẹlẹ̀. I'm okay. ẹ wo gbogbo àmókè yìí ẹ máa túra ká ọjọ́ mélòó náà la fẹ́ lò ilé ayé tá a sà àmókè kẹ́ mo ti mọ nǹkan tó ń ṣe yín anyway mo mọ nǹkan tí máa fún yín tí máa fún yín lélẹ́yìí ẹ máa yọ́pì sọ́hùn ẹ máa dà ẹ máa gbàgbà ẹ máa túra ká máa tẹ̀ bá yín rẹ̀ ọkàn ilé ó yá gbà. ẹ ṣètọ́jú wọn kí mi kágun kò. Ìdòwú Ọlátúnjí jẹ́ ká sọ fún wọn wípé báyé bá ti yí báwọn yí ọ̀pọ̀ àpá láti sún finally ó ti kúrò ní ìtàtijọ́ Ìṣọ̀lá Túndé Musiliu ayélujára. Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dà lóbólẹ̀. àdìyó ní kí yá wọn sá. keep that guy. Have her off.
kí ló dà. mo ti pa. that's okay o ṣe ẹ lè máa lọ tiẹ̀ o ṣe. gbogbo nǹkan tí mo play yẹn kò tiẹ̀ mú fún yín rárá. o kó mẹ́rin fún kejì ẹ̀ kó ráyè dùn. ọ̀ya mo ti gbọ́ máa bọ̀ ẹ máa bá jáfa ẹjọ́ máa fà máa bọ̀ táńtọ́ lọ́hùn ẹ máa bá jáfa ẹjọ́ ẹ̀yìn àtàjẹ́ ẹjọ́ máa yí pẹ̀lú ìgbọ̀n ẹ ti ya wèrè. báyìí lè ṣe ń lo láìfọ̀ ẹ̀ náà in fact ó yẹ kí wọ́n mú lólè ni kò mú fún mi ó wàá tì mí kú ilé mú fún tí wọ́n bá mú lólè tó bá ní kí ló ń jí wọ́n ó béèrè tí ń jẹ ó kàn máa play music káàkiri àdúgbò ó dẹ̀ máa jó máa ti wẹ̀ kí ni dùnú ẹ̀. ọ̀rẹ́ orí burúkú ni gbóyè kò gbẹ rárá ó kàn pa náà ni. bẹ́ẹ̀ ni bàbá ò ẹ náà wò àmọ́ lu ọwọ́ ẹ̀ tó bá kọjá ń bì. ìdààmú tó bá lù ọlọ́run ọmọ máa bá mi lù ẹ o torí mi ti sọ fún yín àwọn máa rẹ ní gbọmọ kò mọ bí tí gbó tó gbẹ wà wọn máa rà wọn gbó olóṣì wá fèmí. ọmọ ọba ó pọ̀ lórí burúkú ní báyìí ó wá. kí dáadáa bá fún mi láìta máa ṣáré sí fún ọmọ ọba ni. máa jẹ́ ewékú ni kí ìrù àtẹ̀mí mo kọ́ bá ṣe ń fagbó. Ọ̀gá mi ó pọ̀. Ẹ padà wá. Nǹkan tá à ń ṣe tínú mi dùn sí ni pé máa ń support ẹni tó bá lógo. Ọmọ kí dáadáa yìí mi ti bẹ́ẹ̀ rà síbi pé kó yẹ pé òun máa kọrin fún wa permanent. Ṣé ẹ tẹ̀lé mi ni? Àbí tó ní talent tó lè kọrin wà nù yín. Wájú ẹ̀ rí ẹ̀. Ọ̀gá mi ọ̀gá mi. Jókòó báyìí. Say no to ratio, say no to marble. Don't take the life that you cannot give. And don't be take my idala of it pa. Rántí ọjọ́ àti sùn rántí. Nọ́mbà méjì ló wà ń bẹ̀. Bẹ́yọ̀ kan. Nọ́mbà ẹ̀yọ̀ kan péré ló wà ń bẹ̀ gan sẹ̀wọ̀n náà mo dẹ̀ ń try tó ń kọ bízì ènìyàn àbí. Ṣé ìrò ló wá pọ̀ lórí kìíní báyìí? Mo ti ń pe Obama látàárọ̀. Ó kàn ríngìríngì kò gbé ni. Mo kàn cut it off. Yes. Subhanallah. So wèrè mo ń bá sọ̀rọ̀ látẹ̀kùn. Yes. You see me rí. You see me rí. Ní sùúrù. Wàhálà wà o. Wàhálà yàzó lélẹ́yìí o. Àfikọ́ lọ́ máa ṣọ́ wa o. Ẹ̀gbọ́n. Ẹ káàsán. Nọ́mbà ilẹ̀ ń try bí. Mo ti wà níbà látẹ̀kan tí mo ti ń try busy ló kàn sọ. Èrò pọ̀ lórí láyẹn gan nìyẹn o. Nọ́mbà yìí àárọ̀ gan mo tún wá síbi mo tún padà wá again láti wá try nọ́mbà yìí mo ti try kò lọ. Bóyá kẹ́ tún try ẹ̀ because. Ẹ̀yin lè try ẹ̀ náà bóyá ó máa wá lọ. Èmi náà ti ń try ẹ̀ látẹ̀kan kò lọ náà ni.
ó sọ busy. kò lọ́nà ń bì. Èrò pọ̀ lórí line yẹn nìyẹn. àti pé àwa táwọn wáṣẹ́ country yìí pọ̀ o. Ọmọ máa ṣàánú ni wẹ́wọ̀ ó jẹ́. ẹ try ẹlẹ́ẹ̀kan sí i. Good afternoon, sir. Okay. Ẹ káàsán, sir. Yes, sir. Mo ń lọ ní street ni mo wá rí poster kan tó fi sára pole. So, usher needed. But nọ́mbà nìkan ló wà ńbẹ̀ wọn ò fi address ibẹ̀ sí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ address ibẹ̀ fún mi, sir. Okay. All right, sir. Okay. Èmi náà máa dé bẹ́ẹ̀, sir. All right. Yes, sir. Mo ti kẹ́ẹ̀tì ibẹ̀ yẹn. No, bí wọ́n ṣe pick call mi sí ẹ mọ̀ pé nọ́mbà tèmi ni mi mọye èèyàn tí wọ́n need so bóyá kẹ́yìn náà máa try ẹ̀ tó bá ti gbé so wọ́n á fún yín lá address. No, ẹ máa try ẹ̀ now. Ogún ṣọ̀tọ̀ọ̀tọ̀ jàre. Hello, Inspector Dan. Hello. Mo ti get tired out àwọn guys yẹn. Oh, good. Okay. Perfect. So, no problem. Okay, that's good. Thank you very much. Agent sọ Joshua pé tó ń sìn ó ti pass signal sí wa pé ká máa bọ̀ right away. So, let's go. Yeah. Ole gbéṣu kò ká kòkó, ole gbàtà kò ká ẹ̀wà. Ohun tó bá gbìn ló máa ká. What you sow you reap. Ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la. Ẹ kú jókòó. Yes, ma. Yes, ma. Ẹ jọ̀ọ́ nítorí ọ̀rẹ́ má bínú ma. Ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín. Okay. Mo observe pé àwa tá wà ń bíbá tẹ́lẹ̀ fún interview yìí á pọ̀. Okay. And bẹ́ẹ̀ ṣe mú wọn wọ ibẹ̀ yẹn mo rí pé wọn ò jáde padà so nǹkan tí mo ní kí n bí nìyẹn mà. Kò sí problem lórí yẹn. Ṣé rí àwọn tó wọlé yẹn they are lucky ones. So wọ́n ìwọlé yẹn ó ṣọ̀fù nípa lọ bẹ̀rẹ̀ ṣe street ni. So fast. Yeah, because company wa ṣì need more staffs. Èmi náà gbàdúrà pé kẹ́lẹ́dàá mi jẹ́ kí wọ́n mú èmi náà. Àtẹ̀mí náà. No problem, a ti mú yín already. Ẹ ti wọlé. Àṣẹjọ máa rí ṣe. Hello. Okay. They can come now. Okay. Wow. Ó dà pọ́n ní kẹ́ máa bọ̀. So. Ẹ̀rí ló. Madam, you are under arrest. Under arrest for what? Stand up! Get up! You are under arrest! Why? If you ask me any question again, I'm going to blow your head off. I want to put just burúkú dà, Bonawa. Àwọn wo? If you don't cooperate with us now, Bonia hide out where you are. Baby. Yeah. Outside! Yeah. Yeah. I don't ask you to run, okay? Yeah. Tonya, follow me. Okay. You stay there, okay? Yes, sir. Yeah. Move it! Inside! Bastard! Answer! Oh, so any hideout to me by? Everyone fi fancy office. If you distract our young. Answer!
Get out. Out, out. Get out. Get out. Ìyá Dára. Ó mà ga kẹ̀. Báwo lọjà ṣe wá rí báyìí ojú ọkọ tiẹ̀ kò sọ́jà rárá ni. Ó yẹ kó ti mọ́wọ́ náà lára. Mélòó lọjà tá máa ń tà níjọ́ Monday? Èmi ò tiẹ̀ tí rẹ ni bèrè lọ́wọ́ mi pé kí ni mò ń tà díẹ̀díẹ̀ ẹni tí mo fi sí ṣọ́ọ̀bù pé mo fẹ́ jáde gan. Owó ọjà ò fi bẹ́ẹ̀ ya ọjọ́ Monday bó ṣe ọmọ yẹn ti kẹ́ mi. Mo ní kó lọ bá mi gbé àpò àlùbọ́sà bíi méjì wá nítorí gbogbo èlé tó gbé wá lánàá ṣe rí. Gbogbo ẹ̀ ṣe rí. Àwọn ọmọ náà bí wọn fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ ni kò yé mi. Ó yẹ kó ra ètò lọ́mọdé. ẹ̀kọ́ rajé ń bí o. Ìyá Akeem ẹ kújọ́ mẹ́ta. Ìyá Dára báwo ni ṣé ń tà. Ọlọ́run ṣeun ẹ ṣe. Ó ní kí n yọjú kí n kí yín náà ni. Ẹ ṣe gan ni. Pẹ̀ ẹ bá ń ká Akeem o Ọlọ́run á wò wọ́n pọ̀ ẹ ṣeun ẹ ṣe o ó dàbọ̀ o. Ó ga o mọ́tò ẹlẹ́ẹ̀kejì rèé o Ọlọ́run mọ́tò ẹlẹ́ẹ̀kejì tọmọ ẹ̀ tá Akeem rà fún òun ló ń gbé lọ yẹn. Ṣé ìyá Akeem tó gbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni tó bá wá rí ilé tó kọ́ fún ìyá ẹ̀ ojúlé ìlọ. Irọ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Akeem ti ṣiṣẹ́ ní CBN. Ọ̀rọ̀ CBN lélẹ́yìí tá à ń sọ yìí oníṣẹ́ ìṣiṣẹ́ ìsìn. Lákìmù tí ó kàwé níbo ló ti wá rówó tó fi ra gbogbo ìfìyà. Ibẹ̀ ni kẹ́ jókòó sí so ó dìgbà tó bá kàwé kó tó di pé èèyàn máa lówó lọ́wọ́ ṣoríire bó ṣe wà yẹn yahoo ńlá ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bàbá yálàyà yahoo bàbá àwọn yahoo tó ń rán yahoo iṣẹ́ ànímọ́ kò sí mọ́tò tó rà fún ìyá ẹ̀ ni mo sọ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí kò ṣe èyí tó ń lò fúnra rẹ o ilé tó kọ́ fún ìyá ẹ̀ mi ò sọ pé ilé tó kọ́ fúnra ẹ o kí ló fi ṣeré ìyá Akeem. Láwọn yahoo tán ní oògùn ẹ̀jẹ̀ oògùn owó ló ń ṣe tó ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. Ìyá Ṣìkẹ́mi kí ló dé tó wà nàìfù báyìí torí ọlọ́ ṣé tàlùbọ́sà tó ń tà ní àbí torí èmi náà tí mò ń tọ́ gẹ̀dẹ̀ ra wòsíwòsí orí mi náà pé díẹ̀díẹ̀ báwo ló ṣe máa sọ pé èèyàn ṣe ìyàwó ológun ẹ̀jẹ̀ ni let me tell you iṣẹ́ ọpọlọ ni bẹ́ẹ̀ ni àwọn tó ní ọpọlọ wọ́n ṣe dẹ̀ndẹ̀ níṣẹ́ ìyàwó sórí tó bá gbé ọpọlọ yẹn sílẹ̀ tán tó mọ́tọ́ ṣe báyìí òun ló máa ń jẹ́ kó rówó kò dìgbà téèyàn bá ṣe oògùn owó oògùn owó kíni kí ló àwọn tó máa sọ pé ẹ̀jẹ̀ èèyàn náà ta sílẹ̀ kíní kan inú níbí ni bàbá iṣẹ́ tó bá yẹ pé tó bá yẹ pé Jára ọjọ́kùnrin ni a ṣe yahoo. Ṣé pé yahoo pawó bẹ́ẹ̀ ni. Ó pawó jù bẹ́ẹ̀ lọ ó pa yàrá yàwó ó pa yàwó dànù bẹ́ẹ̀ ni. Ó ti dà. Báwo ni mo ṣe máa ṣe báyìí ó sọ fún mi pé ó máa wálé lálẹ́ yìí náà. Ìwọ ṣe ti pè mí látàárọ̀ onísọlẹ́nu ní ẹja rẹ̀ o mọ̀ pé o máa wálé wá tí tètè pè. Ok o ṣe ọkọ mi ṣùgbọ́n ó yá yọ gbogbo ríǹgì mú ẹ kó yọ gbogbo yẹrin gbogbo mẹ́kọ̀ kó yọ fìlà kó yọ gbogbo. wọ́n wulẹ̀ yọ ó fi tiẹ̀. ẹ kúlẹ̀ sà àlàáfíà fún yín sà. àbí tó mẹ́sì kọ́ yìí. bẹ́ẹ̀ni sà. àlàáfíà fún mi ṣùgbọ́n mo ò ní. fẹ́mi rẹ̀ rè bó ló ti ń bọ̀. church ni sà. ṣọ́ọ̀ṣì ló ti ń bọ̀ láago mẹ́ta òru. a ní fújì ni. ṣé bí mo sọ fún yín pé ó lọ sí ṣọ́ọ̀ṣì. níṣòro tó o bá ti fẹ́ ká yẹ Yorùbá mi lọ́kọ níṣòro dákété ń bá ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ láì pé mi ló bí fún dákun ìyàlẹ́ pé mi àti bí Jésù tàwọn bí wọn náà pásọ̀ wo lọ́ gbọ́ láàyè pé kó wo oríǹgì bọ̀ mú báyìí kó sọ́ọ̀kì mú sọ́ọ̀kì ẹnu tí bá dà lọ rẹ̀ báyìí. pásítọ̀ wa náà ni sà. mo rò pé pásítọ̀ bá mi dé lọ fẹ́ dà kọ́ ni pásítọ̀ ni ló ní ká ẹ gbé sùtánà lórí híìlì báyìí tó mi ń sìn. o sì ń lọ́lé ayé ẹ̀ mọ́ mi lọ wọ́n sáfẹ́ bọ́nu transformer fúnra rẹ̀ ọ̀yà bọ́gà tó wọn kiri. bọ́ àtọ́tọ́ wọ. bàbá ṣe kémi ẹni sùn jàre ṣé mo parí òru la wa. sọ̀wọ́ wòlé ìjọ pa yín papọ̀ ọ̀yà bọ̀. kí ni kò bọ̀. bọ́ kiri fún mi. ilé ìwọ òrìṣẹ́ nínú lóṣù mẹ́sàn-án àbí àkọ́bí ajá. nǹkan tó wà ní. ó lè ṣe ẹjọ́ ẹ̀kọ́ ìwò báwọn náà lè mọ mánéjì ẹni tí mo fẹ́ ìyẹn tọ́jà ṣe kíá dá mi lò. ẹ bá má jẹ kó bọ. tọ́ ọ̀wọ́ wèrè wọ́n ọmọbìnrin má jẹ. ṣe fẹ́ bọ́ sí òhun ni. tí bá para mi tán tó pa àwọn náà o. kí ló ń ra mú sí ṣé ti rí
ọ̀n lọ sáré ayé mọ́ mi lọ ilẹ̀ kẹ̀kọ́ yìí ń gbọ́ lójú oyè tí mà. ilẹ̀ kékeré ni mo ti sílẹ̀ kẹ̀ sí díẹ̀. ìyálóde of orí tàbí ìyálájẹ of club house olóṣè ìgbàlódé ó ti dá o báyé rẹ̀ jẹ́ kó rò pé ó ṣe nǹkan rẹ̀ ló ń ṣe lójú ara rẹ̀ ẹ má ti gbówó wá fún ọ Central Bank so ti rí sí bá nísìn tó bá ti ṣe ráìsì fún mi tó fẹ́ràn mẹ́rin rẹ̀ tí n fi jẹ orí ẹ̀ mọ̀ pé bí o ti ń rówó ọ̀dà ẹ̀mí àmọ́ mi ló fi ń wówó. ṣùgbọ́n ẹ̀ ń jẹ́. orí pé kì í jẹun orí ẹ̀ ráìsì máa jẹ mo ti mọ̀ pé náà ní yọnu mọ̀ pé ráìsì inú ilé agbára mi ká mi mọ̀ ọ́n ráyùn wá. bó lẹ́nu ẹ̀yin méjì mo fẹ́ náà ń sá mọ bàbá ń tiẹ̀ èmi mo sábì ọ mo gbà pọ́ ọmọ ọlọ́mọ bọ́bì ìnà ọ́ mo kàn fẹ́ sàlàyé fún wọn ní bọ́bì sínú ilé mo wà ní bọ́bì. ìwọ ni kò bọ́ síwájú jáde. Mọ́mí ẹ máa bọ̀. Àní kó ìwọ tẹ̀ nìṣó wájú náà. Sorry sir. Àbáyé ẹ fẹ́ dàrú ni wọ́n máa fi èbò bẹ́ mi èbò tó ní lọ́ọ́ fi ṣe rádaràdà lójú títì. Wo wọ́n fi okọ̀ mi sẹ́yìn okọ̀ ẹ mọ́ o tó mi ń sìn kó fi okọ̀ ìyá rẹ̀ sí Àdìkẹ́. Ẹyin lẹ mọ̀ kó fi sí. Ẹ má bínú. Ẹ má bínú. Mọ́mí dádì wá ti bínú wọlé. Jẹ́ kó máa bínú tó bá máa bínú jàre kó. Ìyá jọrọ ó lọ́sàn yìí rà lọ́tẹ̀ yìí o ó kan bí wèrè. Tá a bá ti rírà náà la máa ń kó wá. Ó ṣe wá kan báyìí ó ṣe kọ́kọ́ yẹ̀wò kó tó rà. Mú wá. Gbà mí tiẹ̀ ó kan òun ló ń họ ọmọ ló ń họ òun jẹ́ tèpotèpo dẹ̀ kan. Ilẹ̀ bó lọjà. Ajé bùgbàjẹ lé ni. Kọjá mi. Ọlọ́run ọba mi kẹ́ ẹ alájí ọmọ yìí gbogbo ọ̀nà ló fi wúlò jájára lọ àfi kó máa fọ̀rọ̀ wé kẹ́wọ́ èmi ò dẹ̀ mọ̀wé náà pé bóyá kinní kan ọmọ yìí ṣìkẹ́mi ọlọ́run á kẹ́ o. bó ṣe kẹ́ mo rẹ́ni kẹ́ ó ṣe ọkọ mi á dáa fún ẹ. ọmọlọmọ yìí. bàtẹ́mi náà wà ní èjì ẹ̀ báyìí. egun ẹ̀ báyìí. mi ìwọ́n bí tó ti rí egun náà ọlọ́run mi ìwọ́n. egun ẹ̀ lé o. báwo ni ọkọ mi. ṣàlàfíà ni ilẹ̀ àdúpẹ́. kátàárọ̀ báyọ̀mí. àbáyọ̀mí ọlọ́run ò jẹ́. títẹ̀ ní gan wo ni àbáyọ̀mí ọlọ́run ò jẹ́ gan ọ̀rọ̀ onílé jàre ibi tó bá ti bá ní náà láti ń sọ bá mi já sí. àbáyọ̀mí ọlọ́run ò ní jẹ́ kó tayọ̀ wá mo ti bẹ́ẹ̀ ríṣẹ́ lágbọ́rọ̀ lọ́hùn iṣẹ́ alálùbáríkàdé ní iṣẹ́ tó dáa tó máa yẹ ògo tó máa yẹ wá báyìí tó yẹ pé mi àti yẹ a máa lúwẹ̀ẹ́ nu owó báyìí. irú iṣẹ́ wo ni ẹ mọ̀. iṣẹ́ yahoo ni. yahoo. iṣẹ́ yahoo tó máa sọ wá dán ọlọ́lá tó máa sọ wá dà wá náà dẹni gíga ṣé bó máa kíìmù. bẹ́ẹ̀ni. akíìmù ó ti lówó burúkú àbí burúkú owó mọ́tò kejì nìyẹn ẹ̀ gbé kọjá níjó ni. ọkọ̀ bọ́gìnì tó gbé kọjá. ìkejì. ara mi bù máa ṣọ̀gbà tí mo rí. ẹ rò pé yahoo lórí sí báyẹn àti pé tí bá fẹ́ bẹ̀rẹ̀ yahoo gan kì í ṣe ọlọ́sọ̀bẹ̀ yìí ni màá fi bẹ̀rẹ̀. irú fóònù tó wà lọ́wọ́ ẹ̀ tó ń kọ́ńpléènì èmi àti yẹ́ ẹ̀ àdówó pọ̀ àárà fóònù fún ẹ àárà láptọ̀pù fún ẹ gbogbo nǹkan tó fi ń ṣe àárà fún ẹ ṣé bó mọ T-boy. ìyá ẹ̀ ti lọ gba nọ́mbà T-boy. ibẹ̀ ló ti máa lọ kọ́ṣẹ́. iṣẹ́ tá a ti parí tá a ti mọ bá a ṣe máa ṣe. Abáyọ̀. àǹtí mi. báwo ni kí ló ṣẹlẹ̀. ẹ káàsán. ó lọ bíṣẹ́ lé nìyí. mọ́mí ló ní kí n yọjú sáwọn. èmi kiri lọ nìyẹn. ọ̀rẹ́. ó dà ọ́ ma. ẹ tá o. Wow. wọn ò bí la kó má dúró. ọmọ ló lẹ ṣe lè bọ́ṣẹ́ ọmọ ló wà bí n bọ́ṣẹ́ o.
ṣó tún ronú sí kó tó reverse ni má dẹ̀ fi pa díẹ̀. Hello. Are you there? You mean me? How are you? I'm good. Where are you heading to? Don't worry, I'm waiting for my Uber. Oma to dance. Uber? Yeah. Babe, jẹ́ kí n dín ìwé ẹ lẹ́nìí. Gbogbo ibi tó ń lọ, mo lè gbé ẹ lọ síbẹ̀, jẹ́ kí n gbé ẹ lọ. Come on, get in. Yeah. Hello. Thank you, sir. How are you? I'm good. What's your name? Maumi. Maumi. That's very lovely. Can we go now? Sure. Good to go. Yeah. Yeah. That's nice. Oh, baby. You are so beautiful. Thank you. If you don't repent, what's already ṣé wàá lè gbé yẹn gbé kíní ìjọ ọlẹ òṣì sọ bóyá sign out. mọ́mí ẹ ṣe máa jẹ́ ẹ má bínú ọmọ ìlú kò jẹ́ kí n kí ọ̀gbẹ́ni gbé nǹkan. mi ò ṣáà láì ti gbogbo ilé ìbá. Ṣìkẹ́mi. ẹ ká sọ. Ṣìkẹ́mi. mi ò bẹ́ẹ̀ mo dájú ni. Dan fashion. Yo, yes now. Head prefect. Now. Hey, sorry. Longest time. Yes now. Báwo ni ṣe wà? Okay. Kí ló ń ṣẹlẹ̀? Bó lẹ ń lọ, bó lẹ ti ń bọ̀? Mọ́mí rán wa ṣẹ́ ká wá ra nǹkan lọ́dọ̀ mọ́mí bí báyìí ni a wá gbé ọjà. Mọ́mí ńkọ́? Wà àlàáfíà everybody wà. Daddy wa okay. Bàbá yẹn ṣá. So see me now as a big boy. Wá ṣe weightlifter ni ẹ ni? No, I'm not, but iṣẹ́ tí mo ń ṣe ó jọ mọ́ kí a máa ṣe àwọn exercise kankan. So nǹkan tó fà á nìyẹn. Okay, good to see you again. Ọ̀rọ̀ tí Tómisìn. Àbúrò mi. Tó máa ń gbé kunlé mú lọ bá wa ra ẹwà. Exactly. Kí ló ṣẹlẹ̀? Àwọn kò stop me. Má bínú. Ẹ fẹ́ máa fi mí pa ládùúgbò. I'm not a big girl now. Big girl ni, big girl àbúrò mi. So kí ló ṣẹlẹ̀? Yeah, ń padà lọ sí ṣọ́ọ̀bù sí i. Ṣọ́ọ̀bù yóò jìnnà sí ibà bí? Kò jìnnà. Okay, kò sí problem. Ó yẹ kí n gba nọ́mbà ẹ. Okay. Let me have your phone. Oh, sorry. Meet my colleague. Tony by name. Okay. Yeah. Good afternoon. Okay, nọ́mbà ẹ. Ó yá pè mí bẹ́ẹ̀, pè mí. Okay, wọ́n náà mò ń pè é. Ó ti wọlé. So, má pè é. Okay, má gbàgbé àti pè mí o. Amen. Good day. Look at you. Kí ló ṣẹlẹ̀? Aṣíwọ́gègè. No. A máa sọ̀rọ̀. Òjòwò òṣì. Kò take care. All right, dear. All right. Bàmá ẹ̀ tẹ̀tọ̀, wọ́n máa gbọ́. All right. Àkànjí àdé olówó orí mi kí ló wá dé tó wá kẹ́yìn sí mi. ló gún mi lọ́bẹ̀. ọbẹ̀ bíi ti báwo. owó náà ní hami lábẹ́. ṣó rọ́bẹ̀ lọ́wọ́ mi ni owó kí ló tẹ̀ máa ń ṣe é gan-an. Àkànjí àdé Àkànjí súnmọ́ mi náà ó dà kọjú sí mi ọ̀rọ̀ wa ọkọ mi olówó orí mi Àkànjí kanjì bàbá Ṣìkẹ́mi bàbá tó mi ń sìn. kí ni tó ní mi láti báyìí mo fẹ́ sùn àtàárọ̀ mo ti ṣe wàhálà lọ jẹ́ n rest. ní rest pé kí ni tí bá dé tí bá ní kí n fún ẹ lọ́wọ́ kan ṣe ń sìn wá máa sọ pé kí ni ó yá jẹ́ ká sáré ìṣòwò kan ọlọ́run wa. sórí ilẹ̀ ojú ẹ̀kẹ́ yóò máa ń dá mi lọ́rùn gan ni. má jẹ́ ọ̀dọ́ ní kankan fi bílẹ̀. ó yá kọjú sí mi jẹ́ ká ti sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. o ti ẹni lónìí ọmọ ronú bíi ní modẹ tó ọmọ kó modẹ ní ọ̀nì. old model bíi ti báwo kí ló tẹ̀ máa ń ṣe ẹ̀ gan-an ó kàn máa kásá láàyàn kọjú sí mi jàre. Àkànjí kí ni. Kánú. mo kú o mo gbé o ẹ ra dáàdì wa mo gbé o. ní òtílẹ̀ fún mi. mo tilẹ̀ kọ́kọ́ mi. àwa gbọ́ pé ẹ gba pension ni
and then ṣé ẹ̀tọ́ àlàwà gbà. Ẹ̀skísà ẹjọ́ lóòótọ́ ni mo ti gba pension àmọ́ kò sówó lọ nínú ilé báyìí ẹ wò. ẹ máa mú ìyá ẹ lọ ẹ ń fọ lówó lọ́la ẹ ń fi wá gbọ́ padà. Ogun ló pè wá àwa ò expect gbogbo gbé cash wá lè ṣe transfer sí account sọ di BTC. ẹ wo ṣẹ́gun para ṣeré ń bí ni wọ́n dẹ̀ ń kọ́ fún yín látàárọ̀ ẹ̀ ń parẹ́ òkè android yín fáìn ju ti tiẹ̀ lọ àbí bó ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn tó ṣe yín bí ọmọlúàbí ẹ̀yin ṣe bí olófò ẹ fẹ́ jológo bí tàwa àbí ó dáṣẹ fẹ́ gbọ́ kán mú ìyàwó yín lọ ká lọ fi dógò ká lọ máa nà ká máa fi ẹran gidi ká máa fi légungun arúgbó ó dà bá mi máa ṣe tí ò dáa fún yín tẹ́ bá gbowó jáde. aláìọ̀rẹ́ mi ni màlá kò lè tó yùn wọ́n lọ́wọ́ di lágbájá wa ká mi mọ́nú ilé ọmọ màlá ni. mo gbé mo kú o tẹ̀mí bàjẹ́. rántí ọjọ́ ọ̀la 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 ọ̀la. Ọlá jọ jẹ́ kí Àbáyọ̀ bọ́ǹbù meet me yẹn bá ṣí sáìtì yẹn so kó náà lè bẹ̀rẹ̀ from somewhere. Àbáyọ̀ fojú sí ọ. tí bọ́ọ̀sì. Bàbá mi. irú bí tó yẹ jáde máa ma kọjá ń bẹ̀rẹ̀. Máa wọrẹ mo ká ṣe máa ní DVPN tó strong now ó sì yẹ máa ní update máa wọrẹ jẹ́ kó ṣáà ṣe máa lọ bẹ́ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹ má wọrí ẹ má wọrí. Àwọn olè ní ó fẹ́ máa kówó pamọ́ àbí ó fẹ́ máa kówó pamọ́ ń sìn. A máa lọ club Friday nìyẹn o. rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la. Eyes woman. Bọ̀bọ̀ kí ló ń gbà yìí? Ó ṣe gbà yìí. Ta ni ẹ? Come in. Ọ̀rẹ́. Legs. Dotsman. Legs. How far? How life now? Hey guys, how far? Ṣé wàá fà? Ṣé kí máa bọ̀? Kò sí wèrè. Mò ń bọ̀. Hey guys, sorry for me a few minutes. Kí n bọ́ rẹ̀ mi sọ̀rọ̀. Dọ̀tí. Dọ̀tí. Alpha. Àmọ́ mi ò wá o. Ó ti tó few months tí mo ti dé. Nǹkan tó gbé mi dé gangan ò tí bá mi sọ. Ó mọ kíní yìí. Lẹ́kan, báwo tó ṣe ń ronú báyìí? Torí ẹ̀ náà ló gbé mi wá. Wọ́n ti ní ká wá. Ká wá? Ìyá. Nígbà wo? Wo dìde nísinsìnyí lọ change jẹ́ ká máa lọ. Kò sí wàhálà àgbà yẹn. ọ̀la 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 ọ̀la. Kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi kí ló wà? àṣàlì kan alófin kọ̀ọ̀kan tè yìí. Kí ló ṣẹlẹ̀? ìyẹn gbọ́ ọ̀rọ̀ ọlọ́pàá ní street wa kí mọ́tò wọlé ọmọ wa mọ́tò fẹ́ lọ bọ́ọ̀sì o. aláyé farabalẹ̀ ṣé tí ọlọ́pàá ló ń gbọ̀n báyìí. Calm down, I need to know. Ẹ mọ̀ pé wọ́n á ṣẹlẹ̀ báyìí for safety purpose. Àbáyọ̀ ẹ̀yin méjì ẹ kó fún everything tó wà ń bí àti gbogbo fáìlì wa ẹ kó everything lọ sí safety house for safety purpose. Ṣé o ti yé ẹ wò? Ọmọ ìyá mi ta ló ń kọ́
kọ́lé kúta àwọn olówó àmì lọ́wọ́ tó wà mẹ́rin. Good day now. Àríwá ń bẹ̀. Are you T-Boy? Yes, I'm T-Boy. Good. T-Boy, you are under arrest. For what? When you get to our station, they will explain everything to you. I have to see your search warrant. Are you crazy? You're under arrest! You're asking me fucking question. Am I willing to? Am I willing? You know shitting. T-Boy, Allah can share. You ready, T-Boy? Kill the clash. You dey follow me talk, you dey ask me fucking question. I have to see your search. I beg, sit down! Search everywhere. Yes, sir. Every room in this house. Yes, sir. Search! Yes, sir. Or day. Even T-Boy, you don't go. See this one. You go see you don't. That you don't, we go see this night. For. Yes, sir. Gbogbo nule yẹn mo ti wò pátápátá mi ò rẹ́rù kankan sir. Nothing. Yes, sir. Get up. Ohun tó bá gbìn ló máa ká. What you sow you reap. Ẹ jẹ́ ká ṣe rere nítorí ọ̀la. Ilé kòrò tí o bá gbẹjẹ forí tí o jẹ́rọ mọ́ṣẹ́. Àdúrà lẹ́bọ̀ ó dá mi lójú pé ọlá rẹ̀ á dára, á dára, á dára, á dára. It's made that you dream big and start small, and to start big in a month to nothing in future. Torí pé mo ti rẹ́ni tó fọwọ́ ewé kọ́lé o, mo rẹ́ni tó fọwọ́ pàkàṣẹ. Arẹ́ni tó ń ta mọ́tò tí ó tó, arẹ́ni tó ń talẹ̀ tí ó lè kọ́kọ́ fún. Ọ̀rọ̀ ìgbésẹ̀ forí o, nítorí ọlá, 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 ọlá. Job, we need bottled water. Oh, okay. Yeah. Má bínú o. Ṣé kí lorúkọ ẹ? Ṣìkẹ́mi, sir. Wow, Ṣìkẹ́mi. What a beautiful name. Thank you. Ọmọ tó rẹwà ni ẹ́. Tí o bá mind, ṣé o lè fún mi nọ́mbà yẹn? Number. No, kí màá tẹ́kọ̀ ọjọ́ rẹ̀ náà ni kò ń ṣe big deal now. Come on. Come on. Okay. All right. Don't say anything serious. Just dial here. All right. I'm checking cake, you know. So I leave my boy. So I leave the number to them, you know. Ó ti ń ring. Ó ti ń ring. Okay. Number me here. Okay. I'll share go. All right. Okay. 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 Oh, me a little. You can keep the change, okay? Come on, Mama, your phone, I'm sorry, better. Okay, ẹ ṣé sir. Fine girl. Ẹ̀yin òbí ẹ kọ́ mọ bó ṣe tọ́, ẹ kọ́ mọ bó ṣe yẹ torí. Hero Ìlọ̀rọ̀! Hero Ìlọ̀rọ̀! Hero Ìlọ̀rọ̀! Sakura Samanja Santo Shama. Hare bucho 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 bucho. Hangama bucho bucho buaja bucho. Lukudi mikudi lukudi mukudi lukudi mikudi. Hambucho hambucho hambucho. Hero. Dollars. Pounds. Ajantiga. Ajantiga. Ó mà ṣe é ṣe. Ó mà ṣe é ṣe. Ẹ tẹ̀lé ìlànà kí ẹ sì gbọ́ ìkìlọ̀ torí wípé etí ni àwòkọ́ fi gbé ìyàwó ọ̀rọ̀. Ẹ máa wà ní orí ìkúnlẹ̀. Ẹ máa díjú yín pa.
ẹ máa wá máa pé sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà màtúrà yẹn gangan ni jínù tó ń gbé owó ńlá wá bíi dollars pounds euro ní àsìkò tẹ́ bá ń pe sàṣà màtúrà yẹn àwọn jínù yẹn máa bọ̀ ó máa mú ẹrù dání o ẹ má bẹ̀rù ẹ má fòyà o ẹ ò dẹ gbọ́dọ̀ lájú kò sí nǹkan kí nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ bó ṣe lè bà yín lẹ́rù tó lè já yín láyà tó ẹ má lájú o tẹ́ ẹ bá lájú yín pẹ́rẹ́ ó léwu o ẹ kúnlẹ̀ ẹ díjú yín ó yẹ máa pè sàṣà màtúrà sàṣà hanjẹ bùjọ hanjẹ bùjọ ààrẹ bùjọ ààrẹ bùjọ ààrẹ bùjọ ààrẹ bùjọ ààrẹ bùjọ sàmánjẹ sàntọṣàmà hanjẹ bùjọ pàṣídànjàyè 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 pàṣídànjàyè. Sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà màtúrà sàṣà. Ole gbéṣu kò ká kòkó, ole gbàtà kò ká ẹ̀wà. Ohun tó bá gbìn ló máa ká. What is so you reap? Ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la. Onílé kò lọ́kọ̀ tí ẹ bá gbẹ́jọ́ fọ́rí tí ẹ lè jẹ́ mọ́ṣẹ́. Àdúrà lẹ́bọ̀ ó dá mi lójú. Àwọn ọmọ yìí ti ṣe nǹkan ìwọ̀. Ẹ̀yin ọmọ yìí kí ló dé tẹ́ ẹ bẹ̀rù? Ṣé bí mo ní kẹ́ ẹ má lajú? Ẹ lọ lajú. It's better you dream big and start small than to start big in a month to nothing in future. Nílò ẹ̀gúsí tí bá délé kí n yẹ ẹja sí. Ẹlẹ́gúsí yóò gbẹ́jàre. Ṣebí wọ́n ló ń tà. Bó ṣe wà yẹn, màá wá da ẹja sínú ẹ̀gúsí. Bẹ́ẹ̀ ìwà àtẹ̀gúsí, ó ti wá gbàgbára jù. Ẹ̀gúsí náà ò yí gbẹ. Ó tutù. Ẹ ṣá lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Ó máa lọ náà ni kí la fẹ́ ṣe sí. Olúwa ṣáà tajà. Bí ẹ̀sẹ̀ egun lápá mi Ọlọ́run bá ń gbọ́. Àná ẹ ti dé. Ẹ ká sọ wa. Bàbá mi. Ká sọ ọkọ mi. Ẹ kú jọ́ mẹ́ta. Báwo ni gbogbo nǹkan? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ma. Ẹ jọ ma, Ṣìkẹ́ mi ń kọ́ ma. Ṣìkẹ́ mi ti rí. Ó lọ sọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà. Ó lọ sọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà. Ó ti lọ láti àtijẹ́ta. Ìyẹ̀bọ̀gbà tó máa dé gan pàápàá. Ọ̀dọ̀ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ló lóun fẹ́ sáré dé. Ó máa ń pẹ́. Ó máa ń pẹ́. Ó lè tọ́ làgàn kó tó dé. Ok ma, mo kàn fẹ́ gbé kinní fún ma. Ẹ bá mi gbé fún tó bá dé ma. Yes ma. Ẹ ṣé o. Ẹ jọ ẹ mọ̀ bóyá ṣe máa padà sí ṣọ́ọ̀bù lẹ́nu àbí kò. Tó bá lọ bẹ́ẹ̀ yóò ń ṣọ̀sẹ̀ kan. Ìjẹ́lò tó lọ. Ọ̀sẹ̀ kan ló lọ. Ọ̀sẹ̀ méjì ló lọ. Àwọn ọmọ ọ̀sìn kọ́ ló ń ṣàánú. Ó dà wọ́n ma. Ó jàre. Yes ma. Yes ma. Ẹ rè wá o. Báwo rajà. Èèwọ̀ ń dára ní ẹgbẹ́ wa. Ọlọ́run máa ń mú yàn. Òun náà ti rò pé òun máa mọ́ ọmọ ń bí. Rádaràda tó ṣì. Ó yà mí lẹ́nu. Mẹ́sẹ̀ ó kàn ṣe láàgòrò. Bóyá rò pọ̀n gba ṣé basketball là ń gbá ń bí ni. Ibi jọ dọ́tọ̀ ní kíni. Mọ́tò náà ló ṣe tapa kùkù bí ọ̀kadà ni. Ẹ̀yin òbí ẹ̀kọ́ mọ bó ṣe tó, ẹ̀kọ́ mọ bó ṣe yẹ. Sorry, every time tí bá ti wà pẹ̀lú ẹ̀, ó máa ń ṣe mí bíi pé mi ò róbìnrin. Èmi náà gan mi ò mọ̀ pé true love exists until I met you. Really? Yeah. And do you know nǹkan tí mo like jù nípa ẹ? What is that? Your honesty. The first time I came here ló ti sọ fún mi pé o ní ìyàwó àtọmọ ní America. Tó bá jẹ́ àwọn ọkùnrin mi ni wọ́n ní sọ. Sorry, nǹkan tí ó ṣe pàtàkì jù ní relationship òun ni honesty. Alright, ìwọ ló fi ń pé mo ti marry o. For my dad, wọn ò believe pé mo ti marry. Wọ́n máa ń sọ fún mi pé mo ń tọrọ àmì ní pé mo ṣe máa fún yín bọ̀.
You know, so for that reason, no matter for me all the time, people would have felt money in Nigeria. And now that I've met you, you're going to fill that space for me. Oh, really? Yes. Yeah, to Bagbara Duro, Sha. Of course. Bagbara Duro. Yeah. Yeah. I'll spend the rest of my life with you. Oh, thanks, babe. Yeah, to Bashidada. Mashidada. You sure? Yes. Oh, thank you very much. I'm about me join. But then, yeah, one more thing. But, I know me, I don't pay your shit on school, so I want you to go back to school. Really? Oh, I Good. will. Good, good. And Shority Bati Badade, my next trip. Yeah. We are getting married. Oh, yeah, thank you. One sec. Okay. Hello, Dad. Oh, irony. It's in one Nigeria. Dad, kí ló dé tẹ́ ṣe fún mi ní surprise tó tó yìí? Tó bá pẹ́ tí sọ fún mi, màá ti wá gbé yín airport fúnra mi. Okay, so níbo lẹ wá sí? Hotel? Oh, somewhere airport. Oh, okay, that's a problem. My you're just saying mine. All right, I take care. That was out. Is your daddy here? Yeah, my dad. You know me, software. Daddy on Nigeria. Oh. Ghana, the young woman be. Torí pé man lọ man dé lọ ṣe wọ́n pé káwọn náà relocate lọ sí Ghana. You know, so daddy like surprises gan. Imagine wọ́n sọ fún mi kó tó dé. Oh. Funny dad. Kí ló dé tó yẹ wà lóòtẹ́ẹ̀lì? Kí ló dé tí wọ́n wá sílẹ̀? Yeah. Hotel tí wọ́n dé sí yẹn, ó súnmọ́ airport. So wọ́n kọ́ fi ń pe àtàmàbọ̀n bíbá yín pé ilẹ̀ ti ṣú and all of that. So tó bá ti di ọ̀la, wọ́n máa wá ọ̀ka lórí wọn. I shall find a way kan láti connect. Okay, no problem. Sorry, Allah. Think twice and stop toying with your future. Ọ̀rẹ́ mi. Ìyá jarajara. Ó dé ra ẹran fún mi lọ́dọ̀ bọ̀dá Jamiu. Bọ̀dá Jamiu. Jẹ́lẹ̀ ẹran àwọn ìjẹ́bẹ́ta. Àwọn ibi tí bá wò. Ẹjọ́ ẹ bá ń gẹ̀ràn bí o ní 100 naira jàre tí ń jẹ́ ìyọ̀ sí ẹ lọ́rùn èwo ní kíní. Ṣìkẹ́mi ìwọ ló mọ̀ bọ̀dá Jamiu ẹ bá ń gé fún ṣé ti gbọ́ Ṣìkẹ́mi. Ẹ̀yin àtọ̀rẹ́ yín. Mo èmi àti ìyá Jara má dà lóhùn ọ̀rẹ́ ìyọ̀ rẹ̀. Ọkọ mi báwo wà ní? Fine, mami. Irọ́ ni o. Mami, ó fẹ́ fẹ́ mi gangan ni. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ó ti marry tẹ́lẹ̀. Bọ̀ òyìnbó ló fẹ́. Wọ́n wà ní òyìnbó pẹ̀lú ọmọ ẹ̀yọ̀ kan. Bọ̀dá díẹ̀ ní àwọn òfin òyìnbó. Kí ló fẹ́ fún òyìnbó ṣe? Ṣé wọn ló ṣàwà lóhùn fẹ́? Owó bá mi sọ̀rọ̀. Ṣé ó ṣà nífẹ̀ẹ́ ṣá? Ó nífẹ̀ẹ́ mi. Ó nífẹ̀ẹ́ mi tó bá jẹ́ ẹ̀. Ó fẹ́ fìfẹ́ da orí mi rú. Ó dẹ̀ máa mú ọ lọ sílùú òyìnbó. Tẹ́lẹ̀ ńkọ́? Ẹ tún nà. Kó o gbàmọ̀ gidi ni kó o kó mọ́ra gidi. Mami! Àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù má yẹ kó gbọ́ pẹ́ mọ́ lọ́wọ́ o. Má fi para rárá ni kó kó bí kinní ni. Mi lọ́wọ́ dẹ̀ ọkọ mi ò já jù. Ara ilé ẹ̀ lóde wo tètè lọ́ba kí ni tètè lọ́ba jàre tó bá ti dé bíbá yìí sí gbogbo àwọn tó yẹ kó bá mi rajà òkúta rìn lára ẹ̀ káàkiri ni lọ́ba lọ́hùn àkókùtà sí bíbá àmọ́ tó ń wá káàkiri. Ọ̀rọ̀ mọ́ mi. Ẹ pẹ̀lẹ́. Tiwa. Okay. Last week mo wà ń bí báyìí. Mọ́mí dẹ̀ sọ pé o sí around. Bó ló lọ? Mo sáré jáde ni. O sáré jáde? Àbọ̀dọ̀ fẹ́ ń sí ẹ lọ. Mọ́mí. Kí ló ṣe mọ́mí? Sí, mo wà surprise pé mọ́mí sí ló sọ fún mi. Gbogbo orú nǹkan báyìí wọ́n ló yẹ kó ṣàlàyé fún mi. Dan, mo mọ̀ ẹ́.
mo mọ̀ pé o wà overprotective. Ìgbà yẹn ló máa ní ká nìṣó ń lé ẹ̀. Iṣẹ́ tèmi gangan nìyẹn. Láti protect around, including you. Iṣẹ́ mi nìyẹn. That's true, Sha. Òótọ́ ló sọ. So, this person we are talking about, you trust her, Sha? 100% mo fi trust ẹ. Mo trust ẹ dáadáa. Kí lorúkọ ẹ̀? Then iṣẹ́ wo ló ṣe? There we go again, Dan. Anyways, orúkọ ẹ̀ ni Olamilekan Pius, and he's a structural engineer in the UK. Okay, Pius. Orúkọ yẹn sound familiar. Anyways, mo kàn ní kí n get nǹkan down the street, so mo ṣe ní kí n check ẹ. Okay. Ṣé. Bolo lọ gbé báńkì àbúkọ ó ṣe ní bó ṣe. Mo ṣe dé ni. Okay. All right. Okay, mọ́mí. Ó dà ọmọ. Okay, bàbá mi, ó dàbọ̀ o. Ẹ kílé o, ẹ rè wá o. Ẹ ṣé o. Go take care. All right. Okay, go take care. Right, yeah. Jaiye. Yeah. Yeah, ilé ọ̀gá mi. Kú dada. Mo ti get gbogbo information yẹn. Oh, good. Sherry, 3 base náà ní. First base wọn, ibi tí wọ́n ti máa ń mú gbó yẹn ní lọ́dọ̀ Mọ̀rẹ́kẹ́. Okay. So another base tí wọ́n tún wá ní, ó lọ́dọ̀ girlfriend ìkànnù wọn, ibẹ̀ yẹn náà máa ti ń jẹun lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kan tó lọ sí operation. Ṣé wàá rí major base wọn gangan, pipeline yẹn gangan ni major base wọn. Oh. Yes, sir. Yeah. 100% information. Perfect. No. You are too much. Okay. No problem. Sure, sir. Take care. Yes, sir. Copy, sir. Yes, sir. Ìgbélayé mi. Wọ́n ní pẹ́ pa ẹ́ fún mi lágbára Ọlọ́run, Ẹlẹ́dàá dẹ̀ máa fún mi ṣe. Ìgbélayé mi ṣá. Jámọ́. Ọmọ inú ṣe yí vibes àti Zinoliski ta ló dáa jù ú. Kí dáadáa ni o lórí tó ń kóyan ara ẹ kéré. Mo ń sọ ni pé Zinoliski àti Ṣèyí vibes ni. Wà kí ọmọ any comes sun come rain shine come anything bọ́ ìwà yẹn àti Zino àti Ṣèyí o kò sí kankan tí mo lánàá àwọn méjèèjì jù náírà má dì lọ. Má kéré ara ẹ kú dáadáa. Àgbàlagbà lòun náà. A ti change base. Ẹ ti change base. A ti yípo padà. Ẹ ti Túndé pín. Ó mọ nǹkan. Gbà síbẹ̀. Welcome be the new. Ayédáyé mọ̀, ayé ló ṣe kòtò ayé sórí ní base yẹn ibẹ̀ yẹn ló wà. So èmi wà lè mọ new base àbí. Ó máa bẹ̀ kẹ́. Ta ló fẹ́ kọrin fún wa? Jágbe débẹ̀. Àwọn la àwò báyìí ẹ bá sì lọ. Ibi ló máa gbà. Má wọgbó ó pọ̀ ju yẹn lọ́mọ ìyá mi. Kí dáadáa. Ṣé o ti rí? Ó make sense àbí? Gbà síbẹ̀ always. Àlàyé. Olùbálì. Ṣé o náà ti rí? Wàláì 100 ni. Hello mọ́mì. Hello ọkọ mi. Ṣé bó sọ fún mi pé ò ní pẹ́ dé ni?
No mi ò ní lè wálé lálẹ́. Ẹ wò mo ṣe pàdé bọ̀bọ̀ kan ni. Ó dé gbé dání gan-an ni. Mo dẹ̀ máa make sure pé mo fún gbẹ́ kí n tó wá sílé. Wò ó kó fún gbẹ́ ni fún gbẹ́ gidi mi lọ́mọdé gbogbo ayé ni kò ṣe kó fún gbẹ́ kó gbẹ́ bí ìgbà téèyàn bá fún aṣọ ni á dáa fún ọkọ mi. Mi wá lè sọ bóyá ọ̀tún la ṣáà máa mọ wálé. Mo mi ṣé ṣọ́ọ̀ṣì mi ni. Màmá retí ẹ̀ mi lọ́mọdé ọlọ́run máa ṣe mo máa dúpẹ́ kẹ́ àwọn ọmọ mi dẹ̀ ń ṣoríire lójú ẹ̀mí mi ká nígbà tí bàbá ṣìkẹ́ mi wà lọ òun náà bá máa gbádùn bí ìranu ṣúgà báyìí ni àwọn ọmọ alálùbáríkọ ọlọ́run ṣe o. Love you. Ìgbà wo ló sáyé dẹ́yìn mi sìn ṣé tí wàá ń jowú ni báyìí. Ta ló ń bá sọ̀rọ̀? Mom sí ni now mo kàn ń update wọn ni pé mi ò ní lè wálé lálẹ́. Yes. You know you are for me tonight. Yes, of course I know. Even not only tonight, for every time. No problem. I'm for you. Alright. Baby! Bàbá, àwọn àgùntàn ajé yẹn ni. Kárí láì. Kí ló ṣe tó ń lanu? Dèdè ní dín róbó. Aláàfọ̀hún ní ti pẹ́pẹ́yẹ. Kó lanu kó pariwo látẹ̀nídọ̀tún la mẹ́wàá. Ìwọ gan fúnra rẹ ò lè gbọ́ nǹkan tó ń sọ. Àmọ́ ìfúra lògùn àgbà o. Kò yẹ kó mọ̀ ń lanu bó ṣe ń lanu. Mo ń bọ̀. Ó dóyin gbirigbiri ó kági ọ̀pọ̀ náà ta kìsàkìsà lẹ́rẹ̀ ọ̀run rorò ó jíwọ́ ó dífá fún ọ̀sẹ̀ tí wọ́n ń pè níwàrí ọ̀run ọ̀sẹ̀ lòun ò wá mọ́ ó ní wọn a máa kúrúrú wọn a máa kúrúrú ó níràwọ̀ èsì kúrúrú lọ́rùn ọ̀pẹ àyíká ayé máa bá wọn yí mẹ́rin mà ní bá wọn kí àyíká ọ̀run ẹgbẹ́ ayé máa bá jẹ ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀ ìdá. Dọ́tún ọmọbìnrin tó wà láàrin yìí oríire ò gbàbọdé. Bàbá a ti ṣètò alákọ̀ọ́kọ́ fún un. Ẹ máa wo Dọ̀tún tó tún kéwé ni nígbà tẹ́ ẹ bá ṣe ètò àkọ́kọ́ ìyún òdìfá wípé kí ẹlẹ́ẹ̀kẹta kó ṣeé ṣe ó dàbí ìgbà téèyàn lọ ra pátì mọ́tò ni kì í ṣe gbogbo ẹ̀ náà nígbà míì ló máa ń wúlò fún mọ́tò wọn ó dá padà ni. Bọ̀ bàbá kò lè lọ ní scot free náà because ṣe rí ọmọ tẹ́ ń wò yìí ìgbà táwa ń club bó ṣe ń họ́dà ilé ló ń họ́dà tọ̀hún bó ṣe ń gba pẹpẹ sùn bẹ́ẹ̀ ló mẹ́nẹ́ sí mi lè jẹ́ kẹ́ni tí waste lára ẹ̀ kò lè lọ nǹkan tá a bá máa ṣe jẹ́ ká mọ nǹkan tá a bá máa ṣe lórí ẹ̀. Dọ̀tún gbogbo nǹkan tó wọ́dà fún yẹn ó jẹ́ lára owó ẹ̀ ni àkìlò rà fún náà tó ti ń pariwo jẹ pẹpẹ sùn bó mẹ́nẹ́ sí. Bàbá mi ò kàn fẹ́ kó waste ni kò yẹ kó lè waste ká wá nǹkan kan fi ṣe. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ò wúlò fún mádàrí kan. Ẹsẹ̀ sọ̀rọ̀ nìyẹn kọjá ti wúlò fún kan màá ṣàròwó mi padà lára ẹ̀. Nígbà tẹ́ bá yọ gbogbo àwọn èkìrí ara rẹ̀ yorí lọ́tọ̀ apá lọ́tọ̀ ẹsẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tààyàn. Wá gbọ́ ó wàá dá padà ó gbé kó láàrin wọn ó wọ ẹnì kẹta sí. Ẹnì kẹta again. Bàbá ṣé ẹ mọ nǹkan tójú mi rí kí n tó ráwọn ilé mọ̀kàn ṣàwọn randomly ni bàbá kò yí sí bẹ́ẹ̀ yẹn orí mẹ́ta lẹ́ǹkan náà. Bó ṣe ṣàwọn náà ló wọ ẹnì kẹta sí. Ó mọ̀ wípé ẹ̀ta ń tawó ní èjì ń tọgbọ̀ ikọ́ yòókù tó olùfídàn ni bí wọn bá pẹ́ mọ́ta a lè lò wọn fún nǹkan tá a fẹ́ lò wọn fún. ẹ wo olùfídàn ẹlẹ́kẹta yẹn bóyá kẹ́yìn náà wá sí o. nígbà wo bá ti rọ ẹnìkan yòókù ó ní kó pè mí Dọ̀tún. ṣé má ṣe wá fún ọ lẹ́rẹ̀ẹ́rẹ́ ẹ jẹ́ ká dìde. ló ṣẹlẹ̀ ní ayé yìí sí. ṣé àdúgbò wa nìkan ni. àfi kọ́ lọ́ọ́ máa ṣàánú wa o. ọmọbìnrin tó dáa tó lágbára o. ó ti dá àwọn ọlọ́pàá ló dé àwọn ọlọ́pàá ló ti dé. Ẹ káàárọ̀ madam ẹ jọ̀ọ́ ṣé agbègbè lẹ́yìn ń gbé. Bẹ́ẹ̀ ni sir àdúgbò yìí ni. Good ẹ jọ̀ọ́ ẹni tó wà níbí báyìí ìgbà wo ni
No wá drop ẹ. Ìgbà tí mo lọ sí shop ní ìdájí ni mo ti rí bẹ́ẹ̀. But mi ti wá mọ̀ pé wọn ì tí gbé kúrò. Oh, okay. So I mean pé àárọ̀ ìgangan ló ṣẹlẹ̀. Okay. Okay. Brother, listen, kí lẹ yìí bá rí sọ sí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. N ò mọ kankan sọ. Ẹ̀yin kọ́ mà. No sir. Madam. Mi ò Naija. Kò sí problem. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Yeah, we are good. Yeah. Okay. No problem. This is Tomi Singh. Àbúrò Ṣìkẹ́mi. Àbúrò mi. Tó máa ń gbé kunlé mú lọ bá wa ra ẹwà. But why? Why? God, mo sọ náà mi lè ṣọmọ ìmọ̀ Tomi Singh. Daddy, Oli. Ṣìkẹ́mi, daddy mi tí mo sọ fún mi. Yáyá mi, bó ni gbogbo nǹkan? Àwọn ará ilé ńkọ́? Ẹ̀dẹ̀kú rẹ̀ ọjọ́ sà, àwọn ará Ghana ńkọ́ sà. Wọ́n wà. Okay sà. Àwọn ọmọ bí fún wọn, mo ní mọ̀ jẹ́ kẹ́ni kankan mọ ìpínlẹ̀ Ghana mo lọ. Daddy, ṣé bí tìyàwó mi wá ni? Daddy, báwo dẹ̀ ni jíjẹ mímu? Mo lè wọ kitchen sìn kí lẹ fẹ́ jẹ. Aya mi, mo tí lè jẹ nǹkan kan ní ìsìn. Tó bá tásìkò tẹ́bí bá ń pa mí, wọ́n ní kó bá wá nǹkan tí wọ́n jẹ. Ìwọ, jàre. Okay, for many few minutes, okay, I'll be back. All right. Dan, where are you? I need your assistance right now. I'm sending a message.
Oh, babe. It's on text. I can go news lórí Instagram. Oh, okay. Social work, okay. Okay. Kí ló ṣe? Oh, baby, I can lọ sí hotel. I can't feel somehow. I'm not comfortable. What are you saying? Lọ sí hotel bí ti báwo? Kò ṣe first time tó máa sílé mi lè lọ wá fẹ́ lọ sí hotel. Come on. Kí ló ṣe? I'm comfortable. I won't lie to you. I can't shame me back home. Shame me? No, babe. Did I do anything? Not at all. I'm not just comfortable. Well, stop it, Jerry. Just come here. Shemani Professor Hotel. Oh, serious. So, okay. Do you need a drink? Oh, 4 missed calls. What's this? She came me by this time. Oh, what did you send message go? Interesting. Dan, mi ò mọ bí mo ṣe ń feel. I am not comfortable pẹ̀lú ọ̀dọ̀ Ọlámilékan tí mo wà yìí. Àmì ara kan sọ mí bákan ni. And this is not my first time coming to his house. But mo notice pé bí mo ṣe rí Daddy Ọlámilékan ní ara mi ò ti balẹ̀ mọ́. Mo wò pé báwo ni bàbá tó ṣẹ̀ dé láti Ghana ṣe máa kó ìlẹ̀kẹ̀ sí ọrùn àti ọwọ́ tó tún máa mú ọ̀pá kékeré kan dání láì ṣe aláwo. Èdè ẹnu wọn gan-an jọ tẹni tó ti travel rí. I am so scared right now. Jẹ́ ká pàdé ní ilé ọ̀dọ̀ wa láàárọ̀ ọ̀la kí n lè fún ẹ ní full gist. Torí mo máa jí kúrò bí báyìí ni. Definitely, something is not right. The girl, switch off. But she just called me 5 minutes ago. Switch off. Oh, I think I need to act fast on this message. Ọdọ olúworo jìgboro ayé. Ọdọ olúworo jìgboro ayé. Ẹnìkan kì í torí gbogbo ká pàjá. A kì í torí kíkàn ká pàgò. Kò sí bàbá ẹni tó lè torí wèrèwèrè kó pòbù kan. Ọlámilékan. Ṣé gbogbo ètò ti tò kó tó di pé o bá alájọṣepọ̀? Mo jẹ́rìí ẹ. Aṣọ àlànà gba ajé ńkọ́ tó ti fi sí. Ìyá gbélé mi lọ. Yóò dà fún ọ. Owó ìyá rẹ̀ dà. Ìdí tèmi fi ń kìlọ̀ fún ọ wípé ẹnikẹ́ni tó o bá fẹ́ lò fàájì rẹ o gbọ́dọ̀ jẹun tó níyà. Wá tẹ́tí inú ilẹ̀ kó gbọ́ ọ nítorí pé etí inú lè jọ ń lò. Tó bá ti di ní òórọ̀ ọ̀la kùtùkùtù láfẹ̀mọ́jú àì ó gbé lọ́lé wọn. Rí dájú wípé o gbé délé wọn o kó o sì gbé owó ìyá rẹ̀ wọlé fún un. Ìwọ náà mọ̀ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọ́kọ́ fojú kowó yìí kó tó dọ́dọ̀ ìyá rẹ̀ o. Èèwọ̀ ni o. Tí gbogbo oyún bá ti wá yanjú tán owó tó bẹ̀rẹ̀ sí yá sí ọ lọ́wọ́ nù. Ó tún dẹ̀yìn ọdún 4 ká tó tún ṣe mí báyìí. Ṣé lílo wà yá lọ́la? Ó ti yá nù. Ọ̀yá wọn ní kéré-kéré là gbóhùn agogo pèrè wá lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ gbóhùn tèmi kò mí nítorí afẹ́ká ńláyé fẹ́ ná àràn kálẹ̀ lòrú náà òun amọ́rọ́rọ́ awẹ̀rọ́rọ́ jọ̀wọ́ jẹ́ káwọn abá wọn lórí ayé pẹ́ òtóróró. rántí ọjọ́ àti sùn rántí ọjọ́ ọ̀la. kò rántí ọjọ́ ọ̀la. rántí ọjọ́ ọ̀la.
Turabi, Kashirere, Toriola. Think twice and stop toying with your future. Oleg Bishu, Coca-Coco. Oleg Bata, Coca-Ewa. Ohun tó bá gbìn ló máa ká. What you sow you reap. Ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la. Mo nílé kóró tí o bá gbé jẹ́ forí tí o jẹ́rẹ̀ mọ́ṣẹ́. Àdúrà lẹ́bọ̀ ó dá mi lójú pé ọ̀la rẹ̀. Mo dẹ̀ fojú kòkòrò wọ̀ bílíkì wọ́n bìyà. Mo dẹ̀ fi báyé ara mi jẹ́. Mo fi báyé àwọn ọmọ mi jẹ́ torí ojú kòkòrò tí mi jẹ́ káwọn ọmọ yìí ṣe nǹkan tó wù wọ́n lọ́kàn wọn láti ṣe torí owó. Wọ́n bí àwọn ọlọ́run ayé mi ti bàjẹ́. Ayé mi ti bàjẹ́ báyìí ọmọ mẹ́ta. Àbáyọ̀mí Ṣìkẹ́mi Olúwatómisìn ọkọ mi Àkànjí. Àkànjí má dẹ̀ dàbọ̀ ọ̀rọ̀ yìí o. Mo dẹ̀ fojú kòkò. Ṣìkẹ́mi mèrè wojú mi ọkọ mi wo ṣáàfi bó ṣe délé lẹ̀ èmi ni kò máa wò lọ́hùn mo dúpẹ́ fìtọ́lá mi lẹ́kọ̀ọ́ lẹ̀ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run má ti yẹn fojú sunkún eléyìí ọlọ́run ìwọ ni máa sìn títí ayé mi ìwọ ni máa sìn mo dòkó Jésù mú báyìí mo dòkó Jésù mú. Lẹ́kan kí ló tún dúró ṣe náà táìmù ti lọ. Alright, so it's together. Yeah, no, of course. Good. Yeah. Be back, want to be back. You are all under arrest. Get back! For what? See, you are all under arrest for murder. Murder? Yeah, better stay quiet because everything you say right now shall be used against you during judicial proceedings. Are you feeling me? Officer, I am very sure you're in the wrong place, okay? As you can see, me and my guys are going out. Please excuse us. Hey. Olamide Comparius. Oh, my welcome. Exactly, you don't be surprised. You are here because of Shikemi. Shikemi? Yeah, Shikemi. Tó wá síbí lánàá tí o lò fún ritual lánàá. So they'll drop at 4:32 a.m. this morning. So we are here because of her. Sorry, I don't know what you're talking about, okay? Ejo, excuse me. Mister, we have conducted enough investigation to point to the fact that you guys have committed series of ritual activities. So it's in your best interest for you guys to keep quiet. We won't be here unless you have enough evidence. Stay quiet, move with us, and we go. Whatever you want to do, get yourself a lawyer. Feel me? Let's go. Move! Mata, move it! Are you crazy? Outside, everyone! Are you crazy? I ain't joking! My friend, I will blow your leg off if you don't. My friend, we ain't talking nothing. Better move. Say no tomorrow. Don't take the life that you cannot give. And don't want to take my either la off it back. Rántí ọjọ́ àti sùn rántí ọjọ́ ọ̀la.